ẹ̀yin ọmọ Ọ̀yọ́ lẹ ní mẹ́sẹ̀gì tí mo fẹ́ẹ́ fi síta lọ́sàn-án yìí. Ẹ bọ́ síbí kẹ́ bá mi ṣíà ẹ̀ kó dọ́dọ̀ wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lọ́mọ Ọ̀yọ́ yìí, ẹ ẹ̀ nífẹ̀ẹ́ Ọ̀wádé rárá. Bí bọ̀bọ́ yẹn ṣe wà lórí ipò Aláàfin yẹn kò tẹ́ yín lọ́rùn, inú yín ò dùn sí i. Ọ̀pọ̀lọpọ̀ yín ìkà ni yín, ìkà ni yín. Ẹ ẹ̀ dẹ̀ kí ń ṣe ọmọ ọba, ìran yín ò jọba rí, ìran baba ńlá kú baba yín kan ò sì la orúkọ yín ò jọmọ́ adé. Kò sádé nú orúkọ yín débi tẹ́ ẹ ti máa sọ pé ọmọ aládé ni yín, ọmọ ẹranko ló pọ̀ jù nú yín. Ẹ jẹ́ kí ọkọ sọ kinní kan fún yín. Mo gbọ́ fídíò yìí tí ààrẹ ìṣọ̀kan Oòduà sọ wípé àlàáfáà kan sọ wípé ó lójú nǹkan tí Ṣèyí Mákindé tí capacity ẹ̀ ń gbé pé kò lágbára láti yọ Aláàfin. Ìkà mà ni yín kẹ̀. Ṣé olórí burúkú ni gbogbo yín ni? Ẹ wá, Ṣèyí Mákindé ní agbára láti yọ Aláàfin. Ó máa yọ bí ìgbà tíyàn yọ jìgá ni. Ṣé nígbà tẹ́ wá ń threaten Ṣèyí Mákindé ń sìn, ṣé ẹ fẹ́ kó yọ Aláàfin kúrò lórí ipò ni? Nǹkan tí mo fi pè yín níkà nìyẹn. Ìkà aláìnílàákàyè ló pọ̀ jù ní gbogbo yín. Kí ló dé? Èèyàn kí ń joyè ló joyè ni? Àbí èèyàn máa ń joyè dáràn ni? Ẹ ti bọ̀bọ́ yìí títí ẹ ti débi tó jẹ́ pé gbogbo aṣọ àpọ́nlé tó wà lára ẹ̀ dẹ̀ fàya mọ́ lára. Ẹ jẹ́ kó lápọ́nlé, ẹ jẹ́ kó níyì. Kí ló dé? Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Ẹ ń torí pé káwọn èèyàn lè máa kàn án lábùkù, ẹ ń kan àwọn ọba míì lábùkù, ẹ ń ṣe AI àwọn ọba oríṣiríṣi, ẹ ń bú oríṣiríṣi ọba, ẹ ń kọ oríṣiríṣi story tí ò jọra wọn, ẹ ń fabricate history oríṣiríṣi nítorí pé kẹ́ ẹ lè máa fi etí ọ̀wọ́ adé gbọ́rọ̀, kẹ́ ẹ lè máa kan orí ìtẹ́ yẹn lábùkù lójoojúmọ́. Ṣé ẹni tẹ́ ẹ bá wá sọ òkò sórí òrùlé ẹ̀, ṣé òun ò wá ní sọ ògúnlùtù padà fún yín? Tẹ́ ẹ bá ju òkò lu orí òrùlé olórùlé, ó di dandan kẹ́ ẹ gbáriwo igbe á jáde ń bẹ̀. Ẹ jáde síta, ẹ tún lẹ gbé Ṣèyí Mákindé, ẹ gbé lọ sí Supreme Court. Who does that? Who does that? Pé kó má fi àwọn tó fẹ́ fi joyè ní ọjọ́ Friday joyè. Ẹ jọ ta lẹ́yìn nígbà tí ó fi ọwọ́ adé joyè tí ó consult yín. Ìgbà tó máa mú ọwọ́ adé wá fún yín, ṣé ó consult yín? Inú secretariat ẹ̀ ló ti fún certificate àtọ̀pá àṣẹ. Ṣé inú palace ló ti wá gbọ́pá àṣẹ lé lọ́wọ́? Ṣé inú Ọ̀yọ́ ló ti wá fún certificate? Ṣé gbogbo Ọ̀yọ́ ló péjú sí gbàgede nígbà tó máa fọwọ́ adé jẹ? Ṣé fọwọ́ adé kan gba certificate náà ló wọ̀lú wá ló lóun ti dọba, òun ti gba certificate, òun ti gbọ̀pá àṣẹ, òun ti di Aláàfin. Ẹ kì í ronú kẹ́ ẹ tó sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ yín kàn máa ń lanu, ẹ máa ń sọ̀rọ̀ ni. Ta ló ń gba ọwọ́ adé nímọ̀ràn kán lọ máa pẹjọ́ lérí pé wọ́n fẹ́ fi Aláàgọ́ Ọ̀jà jẹ? Aláàgọ́ Ọ̀jà ló ní ilẹ̀ wọn. So ẹ má wulẹ̀ jẹ ẹbí ilẹ̀ ń jà kiri. Tẹ́ bá ní kó má fọ̀yọ́ Mèsì jọba, ẹ̀yin kọ́ lẹ máa sọ àwọn tí wọ́n bá fẹ́ fi jọba. Wọ́n ní pẹ̀lẹ́ ó lákọ ó lábo, gbogbo nǹkan ló dẹ̀ ní ètò. Ẹ ti jẹ́ kí ọ̀rọ̀ yẹn wọ́ láti ilẹ̀. So bó ṣe máa rí náà ló ṣe rí yìí. Ẹ má threaten Ṣèyí Mákindé o, ẹ bá fẹ́ kó yọ Aláàfin dànù. Àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀, wọ́n á ní àgbàlagbà tí ò bá kẹtan sáré, tí ò bá kẹhùn sọ̀rọ̀ á kẹtan sáré. Gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin àáfàá, gbogbo yín tẹ́ wá jáde síta lénìí tẹ́ ń pariwo, tẹ́ ń condemn nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ mọ̀ pé ikùn báyìí ló máa ń bá kẹ̀lẹ̀bẹ̀ wá ni. Ẹkún ló ń bá ikùn wá. Gbogbo nǹkan táwọn ọmọ yẹn ń ṣe lórí ayélujára, àwọn ọmọ tẹ́ ẹ̀ rán níṣẹ́, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bàyéjẹ́ Fúlàní tí wọ́n ti gbọ́ Yorùbá, wọ́n sá pamọ́ sábẹ́ àwọn ọmọ Ọ̀yọ́ lóríṣiríṣi group. Wọ́n fi ń tàbùkù gbogbo ọba. Kò sẹ́ni tí wọn ò sọ̀rọ̀ sí. Gbogbo orí burúkú tí wọ́n ń ṣe AI oríṣiríṣi fún àwọn ọba. Even mo rí AI bàbá wa Ládọjà tí wọ́n ṣe, tí wọ́n wọ èkísà, kálọ̀ má jẹ́ bàbá tó wọṣọ yìí, tó ń wọṣọ èkísà sí lọ́rùn. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ kò sẹ́ni kankan tó condemn ẹ̀. Bí ò rí bí kankan tó gbóyìn ti jáde, tẹ́ condemn gbogbo àwọn blogger rádaràda tí wọ́n kọ̀ọ̀kan oríṣiríṣi. Tí wọn ò bá sọ̀rọ̀, kò sí nǹkan tí gbogbo àwọn tó kù fẹ́ sọ. Nǹkan tó bá sọ ni èsì táwọn èèyàn ń fún wọn. Tẹ́ fi ń rí pé ó dàbí pé gbogbo ẹ̀ ń gbóná janjan. Nǹkan tó yẹ kẹ́ fi sùúrù yanjú, ẹ fẹ́ sọ di ogun, ẹ fẹ́ sọ di ìjà. Ẹ jẹ́ lọ ní sùúrù fúnra yín. Kẹ́ lọ ní sùúrù.
tó yẹ kẹ́ ẹ pé gbogbo àwọn àgbààgbà, kẹ́ ẹ pé gbogbo ara yín jọ ní lójúlé sójúlé, kẹ́ ẹ yanjú ẹ̀ láàrin ara yín. Nígbà tí wọ́n máa fi ṣèyí, tí wọ́n máa fi tíṣèyí máa fi ọ̀wọ́ adé Aláàfin àná níjọba, ta ló consult inú àwọn Ọ̀yọ́mèsì? Àwọn Ọ̀yọ́mèsì mélòó ló jókòó ní palace tí wọ́n bá ṣèlú? So ọ̀rọ̀ yìí ti wá wá, a ní amúkùn ẹrù ẹ wọ́, òkèlè ń wo ẹ̀wò sàlẹ̀, ẹ lọ wò pinlẹ̀ ọ̀rọ̀ bí gbogbo ẹ̀ ṣe rí, kẹ́ ẹ yanjú ẹ̀nu lé yín. Táwọn yẹn náà bá jọba, ọba máa ń pọ̀ nílùú, kì í ṣe dandan kó jẹ́ Aláàfin nìkan lọ́ba. Táwọn ìjòyè bá wá di ọba, ìyẹn ò ní kán má jọ ṣàṣepọ̀. Tí ò bá wá ní wá rí bẹ́ẹ̀, ìfẹ́ lẹ máa jọ fi gbé láàrin ara yín. Kì í ṣe èyí tẹ́ ẹ bọ́ta tẹ́ ń lérí pé ẹ máa wo bó ṣe máa ṣe é ṣe ń jọ́ náà. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Kí ló dé? Ẹnìkan ń jẹ kílẹ̀ fẹ́. Tó bá yẹ pé àwọn tó yẹ kí wọ́n fi ọwọ́ adé jọba nì, tí ẹ dẹ̀ gba agbára, tẹ́ ẹ gbàṣẹ àyàṣẹ yẹn kúrò lọ́wọ́ wọn, tẹ́ ẹ lọ dọ́wọ́ wú, tẹ́ fi ìfẹ́ inú yín, tẹ́ ẹ lọ fa ẹni tí ò tẹ́ wọn lọ́rùn kalẹ̀, tí ò ṣe òun ló yẹ kó wà nípò. Ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ láàrin ara yín. Ẹ ṣáà má tẹ̀rẹ̀tì Ṣèyí Mákindé, toró máa yọ Aláàfin dànù tẹ́ ẹ bá ṣe yánmayànmá. Ẹni tó mà ti wáyé Olúnàgún, òun náà ló mà ti lọ ẹ̀. Ṣèyí ló mọ ìdí tó fi jọba, òun ló dẹ̀ mọ̀ bí tó ti lọ mú wá, tó fi gbé gbogbo Ọ̀yọ́ lẹ́nu. Àìnílàákàyè gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lórí ayélujára, tẹ́ ẹ pera yín lọ́mọ Ọ̀yọ́, tẹ́ ẹ pera yín ní advice ọ̀wọ́ adé, ẹ̀yin lẹ̀ ń bá ti bọ̀bọ́ yìí jẹ́, ẹ̀ ń ba ayé ẹ̀ jẹ́ gidi gan ni. Àbígbà tó jẹ́ pé ṣe ni wọ́n rán yín sí. Ọjọ́ tó ti gorí oyè báyìí lẹ ti bẹ̀rẹ̀ sí gbé kọlu àwọn èèyàn, lẹ jáde síta, lẹ ṣorí bí ọkà sàárà. Kò gbọ́dọ̀ péré ẹ̀ lọ́ba mọ́ o, Ọọ̀ni ò gbọ́dọ̀ péré ẹ̀ lọ́ba mọ́ o, àti lọ́ba lọ́yọ̀ọ́ o, ẹ ṣọba o, àbọ̀ rẹ̀ ní yín o, ló bẹ̀rẹ̀ sí gbẹ́nu ẹ̀ nígbèkúgbè kiri. Ọwọ́ adé náà ò dẹ̀ correct ẹ̀, kò dẹ̀ caution ẹ̀. Náà nísìnyí ó tún ti sọ ó sọ pé àwọn Ọ̀yọ́ useless, ó ní wọ́n senseless, ó lórí àwọn Ọ̀yọ́mèsì ò pé. Àréèyàn ò ní làákàyè, kò ní làákàyè. Àwọn tí wọ́n ń fún ọba ọwọ́ adé nímọ̀ràn ní tó bẹ́ẹ̀ láti yọ ọwọ́ adé, wọ́n á yọ, kò sí kan tó máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá wà careful. Àṣírí season film ni fíìmù Ọ̀yọ́ Àgọ́dọ̀yọ́ yìí, à ń wò season film ni, fíìmù tó gùn ni tá à tí ì lè wò tán. Tó ti yé yín, ṣebí ìwọ ti jáde ní ìṣoṣo orí pàràkù bí ọkà sàrà, ó ní ọwọ́ adé máa yan àwọn Ọ̀yọ́mèsì. Ṣé ọba ló ń yan Ọ̀yọ́mèsì? A ní làákàyè rẹ kúrú, ó dá làákàyè ní. Ọba ló yan Ọ̀yọ́mèsì, ṣé ọba ló yàn? Àwọn Ọ̀yọ́mèsì gangan fúnra wọn, àwọn náà dúró bí ẹni tó ní ìlú, àwọn náà mọ ọba tó máa jẹ, àwọn náà mọ tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìlú. Ọwọ́ adé lè wà yan ọba, yóò wá yan Ọ̀yọ́mèsì. Ẹ tí ì rí fíìmù yìí gùn o, àwọn ọ̀dẹ̀ lè wéètì láti máa wo sísìn fíìmù yín lọ tẹ́ ẹ̀ bá ti ní làákàyè. Ẹni tó mú ọwọ́ adé lọ sí secretariat tó fi jọba lé yín lórí, ẹ wá ní kò lẹ́tọ̀ọ́ láti fi àwọn tó bá fẹ́ fi jọba. Isiaka Ajimobi ó fi àwọn bá jọba nìbàdàn, ìjọba ò tí ì tọ́ sí gbogbo wọn náà jọba. Ìlú ayé ò parẹ́ náà. Ọba máa ń pọ̀ nílùú, ẹ jẹ́ kọ́ba pọ̀ nílùú, ẹ jẹ́ kọ́yọ́ náà lajú sí i. Àwọn náà wọ́n wà ní domain wọn, Aláàgọ́ Ọ̀jà ló nílẹ̀ ẹ̀. So ẹnìkan kò sì lè dá dúró on the 13 agbára Ọlọ́run ló ṣojú ẹ̀mí gbogbo wa.